Hi everyone, welcome to my channel. Ẹ jọ̀ọ́, awuyewuye ń lọ nípa ẹ̀sìn àbáláyé àti àwọn ẹ̀sìn àjòjì. So àwọn ẹ̀sìn àjòjì wọ̀nyí wọ́n rí ẹ̀sìn àbáláyé wa bíi Ifá bí àpẹẹrẹ, wọ́n rí bíi nǹkan tí Ọlọ́run ò fọwọ́ sí. Gbogbo ẹni tó bá ti tẹ̀lé babaláwo iná ló ń lọ. Ẹ jọ̀ọ́ bá wa ṣàlàyé àárín yìí bàbá. Àṣìṣe tó wáyé láti ọ̀dọ̀ olóògbé Samuel Ajayi Crowther tó tú bíbélì sí Yorùbá tó fi jẹ́ pé wọ́n rò pé èṣù nú bíbélì tàbí àwọn àfáà míì tí wọ́n rò pé èṣù nú kùránì tí wọ́n pè ní Satan tàbá Sátánì tí wọ́n rò pé èṣù Yorùbá. Gbogbo àwọn ni wọ́n wá roteyún tí wọ́n fi wá gbé lérí tìfá tàbí lórí gbogbo òòṣà yòókù. Bẹ́ẹ̀ kọ́, Ifá ìmọ̀ tún ilé ayé èèyàn ṣe ni. Àwọn ará Jọ́hún sì mọ̀, àwọn ará àṣegan náà mọ̀ pé tí ọ̀rọ̀ èèyàn bá jádíjú, tí ó lọ ṣọ́ọ̀ṣì tí ò rí, tó lọ ilé kéwú àbí ọ̀dọ̀ àfáà tí wọ́n pè ní séèkì tí ó ṣeéṣe ọjọ́ bá wá dọ̀ Ifá. Ifá ni ó tàn mọ́lẹ̀. Bóyá tó fẹ́ǹtì gan ni ìṣòro tó ní, bóyá ogun òdílé bàbá ni àbí tìyá àbí kan, àbí bóyá èrè rẹ̀ gan ó sì wà níbì kan tó jáhá ni. Ifá ní ọ̀sọ́ àtọ̀nà tó lè gbà wá. Tẹ́lẹ̀ àwọn tí ń bá wa ẹbí inú kòkò dúdú ní ẹ̀kọ́ funfun ti jáde. Ìbáwọn Ifá náà ló bí Mùsùlùmí, ló bí àwọn irú agboolé tí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló wà ńbẹ̀. Tó jẹ́ pé ẹnìkankan wọn ò gbóra wọn. Wọ́n sì mọ̀ mí gan, àwọn tó jù ń lọ gan, bàbá wọn ń pè mí, wọ́n mọ̀ mí ń bàbá. Torí wọ́n mọ̀ pé ìgbà tí bàbá tèmi wà láyé, ni wọ́n tún ayé àwọn ẹ̀dá ṣe ni. Obìnrin tí mo sì tún jẹ́ ọmọ náà tí mo náà ti di bàbá èmi náà tún ayé ẹ̀dá ṣe ni. Torí àgbẹ̀ ò ní fi di olú òkìtì, wọn ò ní fi hanra wọn. Àwọn Jésù fi ń kí gbogbo ẹ má lọ lé ń fá, ẹ má lọ. Torí àwọn gan bí nǹkan bá jádíjú ọ̀dọ̀ babaláwo wọ́n wà. Bẹ́ẹ̀ náà rí pé àìmọye ṣọ́ọ̀ṣì tí wọ́n ń ṣe ni wọ́n bá rì mọ́lẹ̀ ń bẹ̀. Ìtọ́jú orí èèyàn àwa ká ṣe fún ọ, ká ṣe àfọ̀mọ́ àárín. Tí wọ́n ń gbé odidi èèyàn tí wọ́n rì mọ́nú ṣọ́ọ̀ṣì mi. Ètò sì ṣe aláàfáà irùngbọ̀n rẹ̀ bá kan ilẹ̀ kọkàn bì kan. Òun náà nínú kọjá pé bàbá rẹ̀ babaláwo tó gan ti jogún ìwé kò sì ní fi hàn àwọn ọmọ ìjọ rẹ̀. Lóòrù ní ọmọ ìyẹ̀wé ìwò tí ọmọ tan iná tí ọmọ ìyẹ̀wé ìwò kẹ̀lẹ́kẹ̀lẹ́ ni wọ́n ń pè gààrí tíá ní ọmọ fi yún ṣe. Ó sì rò pé nígbà àwọn ọmọ ìjọba ní ìṣòro ọ̀dọ̀ náà ni wọ́n gbé wá. Ọ̀pọ̀dà nígbà bá hàn tú àwọn ní iṣẹ́ fáyà ó sì ní iṣẹ́ tí àkàntà tó wá ṣe ìtọ́jú àjẹgbẹ́. Àwọn náà ń sín gbẹ́rẹ́, àwọn náà ń ṣe ìpèsè àti ní Jésù àti ní ti Mùsùlùmí wọ́n ń ṣe ìpèsè táwọn náà ń gbé lọ etí omi. Wọ́n gbọ́ ọ̀rọ̀ àìmí ẹ lọ pa òkọ síta, lọ pa ràgó kẹ́ fi ṣe sàrà, lọ pa àgbò. Ara nǹkan míì tí wọ́n ti rí ṣùgbọ́n wọn ò ní sọ àṣírí. Àdúrà tẹ́ntì nǹkan sì wà láwà náà wọ́n bá ṣe àdúrà tí wọ́n sì jẹ ẹnu wújẹ́wújẹ́ tí wọ́n ṣe èmi ò pé wọ́n ń purọ́ o. Ṣùgbọ́n wọ́n ń lo àwọn nǹkan yìí láti tarnish image wa, láti ba ẹ̀sìn ìbílẹ̀ jẹ́ ni, láti sọ ní súná burúkú tó jẹ́ pé àwa láti yọ sí àti kẹ̀kẹ́ tí àwọn á fọ́. A mọ̀ pé yọ́ gbà wá ní àìmọye ọdún síwájú sí kó tó fọ́ kó tó mọ́ tán pátápátá torí àwọn èèyàn ti jẹ́ kó lọ, wọ́n ti ní òkú náà lọ. Ṣùgbọ́n iná ilé ní ọmọ ẹranko ní ọ̀yàgbẹ́yìn, ilé sì ní àbọ̀sími oko. Wọ́n fẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ pé ọdún akíló mu nítorí wọ́n mú tí àárọ̀ òkèèrè bá fi tẹ́wọ́ gba nǹkan kan. Wọ́n tẹ́wọ́ gba ẹ̀sìn ibi tó yẹ ká ti wò nù. Tí wọ́n pẹ́ rọ̀ wọ́n bá ń di rẹ̀
láti ilé ìgbà tẹ́mi ti délé ayé ni àwọn aláwọ̀ ẹ̀bọ funfun ni wọ́n ti wá ń ṣe ifá lọ́dọ̀ àwọn tó jẹ́ bàbá fún wa àtàwọn àbá míì táwọn gan ti sílẹ̀ wọ̀ ṣé tó bá ṣe rọ́ ni wọ́n ń bá níbi ibẹ̀ tí wọ́n wà ní tí wà náà tó rí pé akọ afárá yíyan àmọ̀ wọn tó ìwádìí tó àwa gan ti mọ̀ wọn ò bá rọ́ lọ́dọ̀ tí a láyé babaláwo ọ̀gbọ́dọ̀ purọ́ torí ọ̀pẹ̀lẹ̀ táwọn máa dáhùn wà ní ọ̀pẹ̀ ò ti hù bí eníkì ní ọ̀gbọ́fá tá a bá ti dáfá sí nífá máa sọ fún ni. Lórí èyí àwọn ẹni Christian wọ́n rí owó fi ṣe ìpolongo wọ́n rí owó ṣe propaganda wọ́n rí lò ní rédíò wọ́n rí lò ní móhùnmáwòrán tẹlifíṣàn wọ́n rí lò lórí àwọn social media ṣùgbọ́n àwọn òdì àwà náà lọ́wọ́ o ṣùgbọ́n wọ́n pé wọ́n ṣe tréènì wa pé babaláwo ò gbọ́dọ̀ ṣe sáínbọ́ọ̀dù babaláwo ò gbọ́dọ̀ polówó ara rẹ̀ pé àwọn tá a bá ṣe nǹkan fún gan àwọn wọn ò polówó tí wọ́n lọ mú èèyàn míì wá wọ́n ṣe wá ń ṣe nǹkan láti Port Harcourt láti Kaduna bó ti jẹ́lẹ̀ Boko Haram láti Maiduguri láti Jos wọ́n ṣe wá ń bì wá ṣe nǹkan àbẹ́wò òkun eré mi ibi tó jìnnà míì ní òkèèrè tí wọ́n pé wọ́n tún wá tí wọ́n tún wá ṣe wọ́n mọ̀ pé ìmọ́lẹ̀ wà ń bẹ ìlànà wà ń bẹ ìwòsàn wà ń bẹ ìgbàlá wà ń bẹ wọ́n wà ṣe pé ká wá ṣe revival ká kọ́ yẹ ẹ wá wo iṣẹ́ ìyanu tí Ifá ṣe àbí èyí tí Ṣàngó ṣe àbí èyí tí Ọya ṣe àbí èyí tí Ọ̀ṣàlá ṣe torí ikọ̀ báwo bá ṣe ìwà náà ṣe gan ní ìsìn bí ó dàbí copycat bí àtàwọn wo àwòkọ́ṣe ni ọ̀bọ kì í sì kọ́ òkìtì èèyàn òfèèyàn ni ọmọ akọ́ òkìtì ọ̀bọ ọ̀fẹ́ máa bá ń ṣe ìsúnṣẹ̀fibọ̀ àbí à ń ta kan gbọ̀n ṣùgbọ́n nípa pé ká san ìtànkálẹ̀ ẹ̀sìn àwa náà àkáwọ́ gbéra mọ́ báyìí àti ń béèrè fún ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìjọba torí wọ́n ti yàn wá jẹ jù àní fagídí ṣe àrùsí ní ètò bí ìnùbí àbéèrè ni pé a sì dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ìtọ́lọ ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá pé gbogbo nǹkan táyà ti ń jà fún táwọn bàbá wa míì ti ń jà fún láti bí 1920s 30 40 nígbà táyà ti gbòmìnira gan àbí lẹ́nu ìgbà táwa náà wá bẹ̀rẹ̀ táyà ti ń béèrè pé àrífẹ́ ọjọ́ ìsinmi onìkan ló ti ṣe nílẹ̀ Yorùbá àbí nípínlẹ̀ Ọ̀ṣun wa Ifá tó fi fún wa ní ìṣẹ̀ṣẹ̀dè ìṣẹ̀ṣẹ̀ sì ní kì í ṣe pé lórí Ifá àbọ̀sùn àbí kan lórí gbogbo tí jẹ́ ìkan ìbílẹ̀ pátápátá ẹ̀sìn ìbílẹ̀ ìjọ kan oṣù tá a tì nínú kò sí ẹyọ kan náà tó tó tá a bá rí nísìn wọ́n ṣe ìtúnu àwẹ̀ wọ́n fọ ọjọ́ méjì wọ́n ṣe léyá wọ́n fọ ọjọ́ méjì wọ́n ṣe kérésì wọ́n fọ ọjọ́ méjì ọdún January 1 tá à ń dakọ̀ wu wa la ní kì í ṣọdún tẹ ní àwa Yorùbá náà sì ní ọdún tuntun tíá tá à ń ṣe nínú oṣù kínní okù bí oṣù kan báyìí tó jẹ́ pé June ní oṣù kẹfà ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ nínú rẹ̀ ìjọ yòówù tó wá bọ́ sí first Saturday in June every year lọ́jọ́ tí gbogbo wa máa pé sí Ilé Ifẹ̀ tá a mọ̀ sí ọjọ́ Òkè Ìtàsẹ̀ tó jẹ́ pé àwúre láti ojú ọgbọ́n tí èdè òru wọ́n ti ń di àárọ̀ òru aago kan òru ọjọ́ àárín àjín ìsinmi ni wọ́n dá Ifá odùfá tó bá dá ń bẹ̀ ni odùfá tó jẹ mọ́ gbogbo àgbáláyé mẹ́sẹ̀jì tí wọ́n bá rí ń bẹ̀ àwọn adáhùn láyé ìsìn àká ọgbẹ́ra gbogbo ìlànà náà sí afẹ́fẹ́ tó jẹ́ pé ìtọ́ bá jẹ mọ́ ọba lóòtúfẹ̀ wọ́n gbọ́ wọ́n sì ṣe ìtọ́ bá jẹ mọ́ ti onílùú ìlú wọ́n ṣe kálukọ́ mú àbọ̀ ńlọlé ìtọ́ bá jẹ mọ́ àwa ara wa náà individual kálukú náà lọlé rẹ̀ yọ lọ rẹ̀ ṣe àbí tọ́ bá jẹ mọ́ orí nìsín orí tèmi lèmi ọ̀bọ ìní bọ orí olórí ẹlòmíràn tó orí tọ́bọ́ wá wò ní ògbé orí rẹ̀ wá pé nígbà àwọn ní kinní ọ̀yẹ̀ ká bọ orí òní ọ̀wà wá irú èèyàn kò ṣe dé àdádálẹ̀ tó ti wà
tí kò tó bí èmi nítorí lókè ìtàsẹ tá a sì gbẹ́njú bá àwa náà sì ń gbárùkù tì títí di òde olónìí. Irú ẹ̀sìn Ifá kò lè parun pé ẹnìkan ni ó sì wọ iná ó lè ṣe lè máa mú gan ni wọ́n fi tẹ́lẹ̀ gi torí àwọn babaláwo gan a ní ìbẹ̀rù àwa la gbọ́ Ọlọ́run gbọ́ jù àwa la pọ́n Ọlọ́run lé jù la kẹ́ la gẹ̀ torí wa Olúwa èdè Yorùbá ni Ọlọ́run èdè Yorùbá ni Olódùmarè Yorùbá ńláńlá mẹ́ta Ọlọ́run ọba kan ṣoṣo tá a fojú rí ṣùgbọ́n tá a mọ̀ pọ̀ wà náà ni ọ̀gá mi olóyè Ifáyẹmí Àyìndé Ẹlẹ́wọ̀bọn wọ́n gbà ohun tí wọ́n ń ṣe àwọ̀ ewì lóríṣiríṣi àwa náà gbà pé tí ń jẹ́ iná wà lọ́rùn wà ní babaláwo ń kú àlùfáà ń kú ó ní gbàgbọ́ rọrùn wọ́n sọ Ifá sọ lótìítọ́ o pé náà wà níwàrùn Ọlọ́run lọ́mẹ̀nì tí ó wọ̀ná ọ̀run lọ́mẹ̀nì tí ó là tí ó kọ ọ́nù Kúránì ni ọ̀run lọ́mẹ̀nì tí ó là Ọ̀rúnmìlà ni Ọ̀rúnmìlà níjẹba babaláwo náà tó bá ṣe ìkà yọ wọnú ná babaláwo tó bá ṣe ìkà yọ kọ lọ́nu ológun tó bá ṣe ìkà kọ lọ́nu ná ṣùgbọ́n ìwà dáadáa àti ní ilé ìsìn táwọn ti ń jọ́sìn ní ọjọ́ àbámẹ́ta sátidé lọ́sọ̀ọ̀sẹ̀ ó wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kò sílùú tó wà tẹ́lẹ̀sìn ìbílẹ̀ bá wà tí wọ́n bá ti kọ́ léèsìn tó tóbi wọn nínú ilé olúwawo wọn tàbí aṣáájú ìsìn tí wọ́n ti máa jọ́sìn tó yẹ pé ọ̀rọ̀ òsìtí lóríṣiríṣi tọkọ ọmọdé lọ́gbọ́n tọkọ àgbà tọkọ ọkùnrin tọkọ obìnrin kálukú ọmọ gbọ́ sétí wọ́n ó dì mọ́wọ́ wọ́n ó tún mọ àbọ̀ rẹ̀ lọlé àwọn tí ò wá gan wọ́n ó tún mọ sọ nílé Ifá lónìí ilé ìjọsìn wa lónìí kì í ṣe pé àwa babaláwo nìkan ni irú ilé ìjọsìn bẹ́ẹ̀ wà fún eléégún fún olóìṣàlá oníyẹmọjà ọlọ́sùn olóró ẹlẹ́gbẹ́ gbogbo òṣàpápátá ó sì jẹ́ pé wọ́n àtúní ọjọ́ tá a máa yà á lẹ̀ torí ọjọ́ sátidé kì í ṣe gbọ́ ẹ̀ náà ní ọlẹ́ jọ́sẹ̀ Ifá tọ́wọ́ bọ́ sóyè ọ̀sẹ̀ Ṣàngó àtọ́ya yẹmọjà wọ́n wúre tí wọ́n sì pa wọn tó wà nílànà rẹ̀ táwọn náà ò fi wúre so I carry anybody along ni kì í ṣe pé Ifá nìkan ló gbé gbogbo ẹrù ìjọ ìtọ́ba jẹ́ mọ́ Ọ̀ṣun ìjọ ọ̀sẹ̀ Ifá náà lọ sí Ọ̀ṣun gbogbo ìṣàtọ́ba tó rọ̀ mọ́ ó wúre rẹ̀ kò sẹ́ni tí ó lọ léèsìn inú kálukú gan ó dùn ní pé mo ṣe ráàyè lọ lónìí èèyàn sì ní fẹ́ pàjẹ torí èèyàn ní fẹ́ míìsì gbogbo pé ọba wà ń bẹ̀ ni tó ràn án lọ́dún ìsìn ni ẹ̀rọ móhùnmáwòrán ẹ̀rọ alágbèélọ́wọ́ ìwé wọn bá ka àwọn lè show rẹ̀ ẹlòmíì gan lè fi sí online ẹlòmíì lè gbé ní live ẹlòmíì lè record rẹ̀ kọ́sẹ̀ wàá tó send ní Facebook gbogbo ọ̀nà náà làwọn náà ń gbà ṣe ìtànkálẹ̀ ẹ̀sìn a sì jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ jẹ́ ní tó gba àlàáfíà láàyè àwa ìbá àwọn ẹlẹ́sìn yòókù já ní ìsìn wọn ṣe ìtúnu àwẹ̀ lọ ní ìsìn kálukú ṣe wọ́rọ́wọ́ kọ́lá àwọn tó ń kí àwọn ọ̀rẹ́ wa ṣùgbọ́n gbèmí ọ̀rọ̀ ààyè mọ́ ní ìsìn ilé ta ni máa lọ ní pé ṣètúnu àwẹ̀ àti pé wọ́n fẹ́ ṣe léyà nígbà kan mo ráàyè rẹ̀ mo láwọn ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí tó máa ṣe ìtúnu àbí wọ́n ṣe léyà wọ́n pè mí màá lọ mo lè má lo wákàtí kan tán bẹ́ẹ̀ o wọ́n mọ̀ pé mo lé àwọn ìtọ́jú ọmọ lẹ́yìn Jésù ṣùgbọ́n ní ìsìn ìráàyè ìtọ́wàpọ̀ òsì lálejò kó mú nǹkan àlejò wá ni ṣùgbọ́n tẹ́ mi máa ń ṣe ọdún Ifá ní gbogbo inú ọgbà mi àbí ní ìsìn náà tó ń lo lé ìgbafẹ́ bíi event center ẹlẹ́sìn yòókù gan pọ̀ ju àwa tá a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ lọ torí wọ́n mọ ìdí jẹ́fá wọ́n sì mọ rírì wọ́n sì mọ àǹfààní táwọn ń rí níbi ibẹ̀ lórí ìdí èyí àìlọ́dọ̀ tí ajá ń gbó ní gbogbo polongo wọn àwọn òsìfì tí a ní ẹlẹ́sìn míì àfi ní lára àìsí bá wọn jà. ẹ ṣe ìsàlẹ̀.